mo ní ìbéèrè o lọ́wọ́ ẹ̀yin Alfa àbí ẹni tó jẹ́ original tó gbilẹ̀ dáadáa nínú mùsùlùmí. Mo ní ìbéèrè. Àwọn obìnrin tí ẹ máa ń há yẹn tẹ́ ẹ máa ń sọ wọ́n di ẹlẹ́hà yẹn, ṣé ẹ kí máa ń sọ fún wọn pé yes, tó bá di ọjọ́ tí a fẹ́ so yìgì a máa há yín ni? Ẹ wò yí tó wà níwájú mi sìn, ẹ wo bó ṣe ń sunkún bọ̀ tó ń rọ̀ tí wọ́n mu. Ṣé ẹ kí ń jẹ́ kí wọ́n mọ̀ pé yes, ọjọ́ tí a bá so yìgì o a máa sọ ẹ́ dẹlẹ́hà ni? Because tí wọ́n bá mọ̀ kí ni wọ́n máa ń sunkún fún, kí ló máa ń fa ẹkún, ó yẹ kí wọ́n gbà pẹ̀lú ayọ̀ tẹ̀ríntẹ̀rín tọ̀yàyà ni. Èmi ò rí ẹ̀ṣẹ̀ bẹ nínú kéèyàn há obìnrin tí ẹ bá ti jọ sọ tó bá ti jọ kúnná. Ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo ti ń wò online bíi kọ́ máa sunkún, kọ́ máa mú wọn, kọ́ máa bẹ̀ wọ́n. Ṣé o mọ̀ pé wọ́n fẹ́ há ẹ tẹ́lẹ̀ ni? Abẹ́yìn fún. Naam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In tí àǹtí wa tí wọ́n béèrè yẹn, a gbọ́dọ̀ jáde fún because àwọn àfáà wa ni wọ́n pè ní àfáà níbẹ̀ yẹn, tí wọ́n ń gbé hálé arábìnrin yẹn náà lọ́wọ́ tó ti di ẹlẹ́hà lónìí. Ìbéèrè tí wọ́n béèrè yẹn, ìbéèrè tí ò lọ fà rárá ni, ìbéèrè tí ò gùn pípọ̀ ni. Àmọ́ ìbéèrè lèmi náà ó fi fún wọn ní èsì ọ̀rọ̀ tí wọ́n béèrè yẹn ní àpèjúwe. Màá fi ìbéèrè ṣàpèjúwe ohun tí wọ́n béèrè yẹn, lọ́rọ̀ yẹn ó fi lè yé dáadáa. So ìdáhùn ìbéèrè tẹ́ béèrè àǹtí, àpẹẹrẹ tí wàá mú wá fún yín ni wípé kí ni máa ń fà tó já sí wípé tí àwọn èèyàn bá ṣe wedding gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe wedding yẹn, tí wọ́n pe ìyàwó wọlé, tí ìyàwó jó wọlé, tí wọ́n fi ríǹgì síra wọn ní ọwọ́, tó bá di ètò wípé ìyá ìyàwó fẹ́ ṣàdúrà fún ìyàwó àti bàbá ìyàwó, èmi ni máa ń mú ìyàwó bú sẹ́kún. Ṣé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló pa lẹ́kún ni àbọ́kọ? Àbí wedding tí wọ́n ṣe yẹn gangan ló pa lẹ́kún? No. Kò sí tí ń pa ìyàwó yẹn lẹ́kún ju wípé òun máa fi àwọn bàbá òun lẹ̀, òun máa fi àwọn ìyá òun lẹ̀, òun dẹ̀ ń lọ lé ọkọ, òun máa fi gbogbo àwọn ọ̀rẹ́ òun sílẹ̀, òun dẹ̀ ń lọ lé ọkọ. Ìyàwó mi àsìkò tóun máa ń sunkún tiẹ̀ bí àsìkò tó bá ń wọnú mọ́tò tóun àtọkọ ẹ̀ bá ń lọ sílé, táwọn àbúrò ẹ̀ bá ń sunkún pé àwọn tí àwọn ń lọ sílé ọkọ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe kíni, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa sunkún. Táwọn àbúrò bá ti ń sunkún, ìyàwó náà ó bẹ̀rẹ̀ sí ní sunkún. Kí ni ń pa ìyàwó lẹ́kún? Ṣé ìyàwó yẹn ò mọ̀ wípé òun ó ṣe wedding tẹ́lẹ̀ ni? Ṣé kò mọ̀ wípé òun lọ lé ọkọ tẹ́lẹ̀ ni? Ó mọ̀. Ṣùgbọ́n tí ń pa ìyàwó lẹ́kún láàrin yẹn ni wípé òun máa fi gbogbo àbúrò òun, àwọn ẹbí òun máa fi wọn sílẹ̀. Òun ó wá di ẹni tí ọkùnrin kan ó máa darí bó ṣe wù ú. Òun ó máa di ẹni tí ò lè jáde ní táìmù tó bá wù ú. Òun ó di ẹni tí ò kan lè ṣe tí ó bá wù ú. Òun ó di ẹni tí ò kan lè free láti rí ẹbí rẹ̀ bó bá ṣe wù mọ́. Ẹni tí ń pa ìyàwó lẹ́kún nìyẹn. So ẹni tí máa ń pa ìyàwó lẹ́kún lọ́jọ́ wedding yẹn, òun náà ni máa ń pa àwọn ẹlẹ́hà yẹn náà lẹ́kún lásìkò tán bá fẹ́ gbé ẹ̀há lé wọn lórí. Kì í ṣe wípé òun náà ò mọ̀ wípé òun ó hà. Ṣé kò yé báwọn? Kì í ṣe pé kò mọ̀ wípé òun ó hà, ó mọ̀. Ṣùgbọ́n tí máa ń pa àwọn náà lẹ́kún ni wípé òun dẹ̀ máa di ẹni tí ò ní lè ṣíra yẹn sílẹ̀ mọ́. Òun ó di ẹni tí ò lè ṣí ojú sílẹ̀ mọ́. Òun ó di ẹni tí yóò wọ aṣọ táyò ò ní lè mọ irú aṣọ tó wọ̀ mọ́. Òun ó di ẹni tí ò lè jáde lọ jáde bọ̀ bóun ṣe máa ń jáde lọ jáde bọ̀, bóun ṣe máa ń lọ patí pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun, ṣe gbogbo nǹkan yẹn tí ò ní lè ráyè ṣe mọ́. Òun ni máa ń pa àwọn ẹlẹ́hà yẹn náà lẹ́kún. Kì í ṣe pé àwọn náà ò mọ̀ wípé àwọn ó hà. So ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ sọ pé kọ́ máa tọ́jú ìyàwó, kọ́ máa ṣe gbogbo ẹ̀ náà, kò kí ń sọ̀rọ̀. Kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀ wípé ó yẹ kóun ó tọ́jú ìyàwó òun. Àgàgà wa àfà, kò sí ìran ẹni tó lè tọ́jú ìyàwó tó wa, ẹ gbàgbé ẹ̀. Tó bá délé àwọn àfà tiwa, ó mọ̀ wípé obìnrin ń rí ìkẹ́ níbẹ̀. Nínú ẹ̀ má já sọ̀rọ̀ tán ni.
ilé àwọn àfà wa àwọn ìyá wa ń rí ìkẹ́ tó bá rí wọn wàá fi wọn tọrọ ẹ̀há ṣé kò yé báyẹn. So lọ́pọ̀lọpọ̀ gbà míì tẹ́lòmí bá fẹ́ sọ̀rọ̀ yóò ní Ọlọ́run má jẹ́ ha Ọlọ́run má jẹ́ kó òun wá sẹ́lẹ̀ àti máa ń kiri kinní kan sẹ́lẹ̀ àti máa ń kiri nǹkan kan ìsọkúsọ ọ̀rọ̀ ni. Màmá rẹ ìyá rẹ tí ò kiri nǹkan kan tí ò há jàre ìyá tiẹ̀ tí ò há kí ló ń tà ṣebí pure water ló náà fi ń lé mọ́tò kí. Ó da àwọn tó ń fi pure water lé mọ́tò káàkiri yẹn sẹ́lẹ̀ ha ni wọ́n ṣé àwọn tó ń fi mineral tí wọ́n fi ń lé mọ́tò káàkiri títì yẹn sẹ́lẹ̀ ha ni wọ́n. Èyí táwa mọ̀ ní kẹ́lẹ́ àwọn ta láìlọ́nù àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n ta ẹ̀kọ́ kí wọ́n ta fùfú àlùbáríkà dẹ̀ wà níbẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn kan náà ní jẹ ẹ̀kọ́ ló ń jẹ fùfú mọ́jà gbò sí ń bẹ̀. So ìkẹ́dẹ̀ nìyí ó pọ́wọ́lé ara wọn lápá ọ̀dọ̀ ẹlòmíì Ọlọ́run sọ ìkẹ́ kalẹ̀ síbẹ̀ tí wọ́n jẹun tó wù wọ́n láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n lo tó wù wọ́n tí wọ́n ṣe tó wù wọ́n nínú ìkẹ́. Lọ́dọ̀ lápá ọ̀dọ̀ ẹlòmíì Ọlọ́run náà ṣe síbẹ̀ pẹ̀lú agbára rẹ̀ bí ti máa ń ṣe bọ́lọ́run ti dá ayé nìyẹn. Èèyàn mi ò há ayé rẹ̀ ò ṣe fi tọrọ nílé ọkọ tó wà ẹlòmíì há ayé rẹ̀ ṣe fi tọrọ pé ẹlẹ́yà ló fáyìn báyìí ní gun mọ́tò báyìí tó pọ̀ tá a lè kà tán. Bẹ́ẹ̀ dẹ̀ lẹ́lẹ́yà míì náà tẹ́ pé tẹ́lómi bá rí ẹ̀há ò ní wù bọ́lọ́run ti dá ayé nìyẹn mẹ́jà fi ọ̀tẹ̀ sọ̀rọ̀. Mo dẹ̀ láìkì àǹtí wa tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n fi ẹ̀kọ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ fi òye sọ̀rọ̀. So alhamdulillah àdẹ̀ lè rí àáfàá kan láyé tá a wà yìí àáfàá tó bá gbọ́ Ọlọ́run yé o tó mọ àlùkùránì tálùkùránì yé tó sì mọ ìtumọ̀ rẹ̀ tó sì mọ àdísì yẹn ọ̀rọ̀ ànábì tó sì mọ in táwọn àáfàá tún panupọ̀ sọ kò lè sí àáfàá kan tí ó sọ wípé ẹ̀há ò dáa àfi àáfàá tó bá ń fi ìfẹ́ ẹnu sọ̀rọ̀ Ọlọ́run lókù tí ń fi ìfẹ́ ẹnu tú kéwú wọ́n dẹ̀ fi ìfẹ́ ẹnu tú kéwú pé tí bá tú ta ní òmù mi wọ́n fi kéwú ò kì í ṣe báwọn ọ̀rọ̀ Ọlọ́run ni wọn ò kì í fi pé yẹn tí bá sọ bákan ta ní òmù mi sí inú o ọ̀rọ̀ Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀ o. So bó ti jẹ́ nìyẹn ohun tí ń pa àwọn ìyàwó lẹ́kún tó bá fẹ́ ṣe wedding òun náà ní ń pa àwọn ẹlẹ́yà náà lẹ́kún tó bá fẹ́ gbé ẹ̀há lé wọn lórí kì í ṣe pé àwọn náà ò mọ̀ wípé àwọn ò ha. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.